Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ayé bàbá Mohbad náà kò dùn mọ́yàn. Ó fẹ́ eléyìí, orí lọ sórí Mohbad yìí. Ó fẹ́ eléyìí, ó bẹ̀rẹ̀ sí ń fẹ́ obìnrin kiri. Nítorí tẹ́lẹ̀ tí ọkùnrin bá ti ṣẹlẹ̀ lọ́jọ́ alájọ́ àárọ̀ ẹ̀, ó máa ń ṣòro ṣe. Bẹ́ẹ̀ náà ni obìnrin téèyàn bá ti lè ṣìyàn láàárọ̀ àti kí béèyàn ṣe tó máa padà gẹ́ẹ̀tì láìfò èèyàn ó máa pẹ́ láyé. Ìyá Mohbad ó dọ̀nà bàbá Mohbad láti àárọ̀ ayé ẹ̀. Ẹ̀san yẹn wá ké lórí ọmọ tí ẹ̀san yẹn ti wá ké lórí wá tí wá jẹ́ pé ọmọ ológo inú ilé yẹn tó di tí bàbá yẹn dẹ̀ fẹ́ràn lẹ̀san yẹn ti padà wá ké lórí ẹ̀. Ó jẹ́ káànú bàbá yẹn náà ṣe mí. Kílé tẹ̀fẹ́ wá sókè ṣáwọn ẹ̀yìn ta ló tún drop wọn ṣé ti tún gbé kinní ẹ̀ wá ni àní kó má show background yẹn mọ́ ẹ change background yẹn. Kó má show camera maybe she should go off camera. Àbíkẹ́ kan go off camera anytime tó bá ti fẹ́ ṣí camera. TikTok. Was flagged and banned for 7 days for violence for being violated to Ile-Ife. You? All report wọn ni ẹ lè pa kámẹ́rà yín àbí kẹ̀kẹ́ change background yín. Àwọn lébẹ̀ ọ̀rọ̀ tí yẹn TikTok máa máa expand mọ́. Àwọn lébẹ̀ lọ tí yẹn TikTok máa scan ẹ̀ ó dẹ̀ máa ṣe kínní. Ẹ lè change background yín yẹn. Ẹ jẹ́ kí nǹkan kan má sí ní background yín. No, they don't use to flag on TikTok. There is nothing like flagging on TikTok. They can only report when they report you and you did not do anything wrong. TikTok will change. It's the same thing. They are not even dictating her. They are not doing anything. So even TikTok, even tapping, they are not tapping. Your network or they report you. Nobody report you. TikTok má kọ́kọ́ lọ check. But maybe you committed that offense. Nǹkan tó lè ṣe yẹn. Tó bá lò ṣe irú background tí wọ́n sì báyìí tí TikTok bá scan ẹ̀ tó bá rí pé ọtí nǹkan kan akọ wà ń bẹ̀. Ó possible kan gbà. People should be tagging from tapping. Ó wà okay báyìí. Bẹ́ẹ̀ni ma, thanks ma. Okay bye. So mo inú ṣọ́ọ̀bù tí mo ti ń ta ọjà ni mo wà. So ẹ̀san kíákíá ni ẹ̀san tó wà níta ní ayé ìsìn. Bọ̀ ibi tí ẹ̀san yẹn wá gbà wá dáhùn lára bàbá Mohbad àti ìyá Mohbad wá ní agbára. Ṣùgbọ́n dé Ọlọ́run máa dí ibẹ̀ fún wọn o. Ọlọ́run á di fún bàbá Mohbad náà ti ìyá Mohbad. Torí ìyá Mohbad mọ ikú tó pọ̀ mọ́ ẹ̀. Tó bá lè jẹ́wọ́ ikú tó pọ̀ mọ́ ẹ̀ báyìí Ọlọ́run á di fún. Ṣùgbọ́n dé tí ò bá jẹ́wọ́ tó rànjú mọ́lẹ̀ bá ti justice for Mohbad yìí tó fi lọ. Àṣírí ìyá Mohbad ò ní bò láyé. Àṣírí ò ní bò torí ó mọ ikú tó pọ̀ mọ́ yẹn ó mọ bí tí kú ọmọ yẹn ti wá. Ó mọ ẹni tó pa ó mọ ìgbà tó ọmọ ẹ̀ kú. Torí ṣó possible kéèyàn má kú kó lè lọ máa fẹ́ ara wọn ìyá ẹ̀. Ṣó possible sà? Kó kú má kú kó lọ máa fara wọn yàn. Kò possible o. Wo Yorùbá film o. Possible. Ìgbà tọ́mọ yẹn kú ní spirit ẹ̀ dìde tó lọ farahàn ìyá ẹ̀ yẹn. Ìyá ẹ̀ dẹ̀ wà ní ilé yẹn ó dẹ̀ rí òkú ọmọ ẹ̀. Ó wá pretend bí gbẹ́ni pé ò rí òkú ọmọ òun. Ọwọ́ ò bá ni. Tọ́wọ́ bá bà á jẹ́wọ́. Ó máa jẹ́wọ́ àwọn ẹ̀ka èèyàn. Mọ́mí mo mọ̀ pé justice lẹ́yìn náà wá mà kí lè bá wa sọ fún bàbá Mohbad gẹ́gẹ́ bí ọmọ Èkìtì. Mi mọ̀ bí mo ṣe rí bàbá Mohbad bá sọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n dé nǹkan tí mo lè sọ báyìí
kọ́ ṣe à program yìí kó dọ́dọ̀ bàbá Mohbad àti Adó Èkìtì ni mo ti ń sọ̀rọ̀ onífá dẹ̀ ni mí onífá gidi tó gbóná ni mí láti Adó Èkìtì ni mo ti ń sọ̀rọ̀ yìí mo fẹ́ gbogbo àwọn ọmọ tó bí tó kù kó jẹ́ kán mojú ilé bàbá Mohbad gbàgbé ilé ó gbàgbé ẹbí ó gbàgbé ará ìyà yẹn jẹ́ lọ́tọ̀ ṣùgbọ́n dé tó bá rántí ilé tó wá bá àwọn àgbàlagbà padà nílé ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ kọ́ ọmọ yìí kó tó wọlẹ̀ mo fẹ́ kó gba ìdájọ́ wọ́n á fi kan kún méjì òkú ọmọ fúnra ẹ̀ náà máa ránṣẹ́ òun ló máa lọ máa wọnú àwọn tó pa tó máa jẹ́wọ́ fast tí ò dílé rárá tí ò pọ̀jọ́ méje wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n wà ní ọjà náà tí máa ya wèrè tó ti máa kà ẹ wo nílùú wa ìyá kan wà nílùú wa ọmọ ẹ̀ wà ní Canada ó bá ní ọ̀rẹ́ òun ò sí nílé nígbà tó máa kà wọ́n rú ọmọ yẹn wọ́n jẹ́ kọ́ ọmọ yẹn wọ́n sí ọmọ yẹn lásán torí wọ́n ṣe wedding kan nílùú wa lọ́dún yẹn náà gbé òkú ọmọ yẹn wá wọ́n ṣàró òkú ẹ̀ wọ́n sì wọ́n ró òkú ẹ̀ láìpẹ́ láì jìnnà nìyá ara ẹ̀ bá wọ́n jáde síta ó ní òun ló ń pa ọmọ òun o ó ní ọ̀rẹ́ òun yẹn ò sí lónìí ní ìpàdé kan ó lóun wá lọ sí Canada ó ní ìgò ẹ̀jẹ̀ méjì péré lòun gbà lára ẹ̀ tó mú wá sínú ẹgbẹ́ pé kóun fi dá pàdé de ọ̀rẹ́ òun yẹn olórí ọmọ ẹ̀ olórí aṣọ ẹ̀ nìyẹn o ó dẹ̀ kàṣírí ẹ̀ tú ó ṣẹ̀sìn nílùú yẹn láìpẹ́ láì jìnnà sí gbogbo àwọn tó pọ̀ ọmọ yẹn náà tẹ̀lé ṣé bí ìlú kan nìyẹn bí wọ́n kọ̀ọ̀kan farahàn láì Ọlọ́run ṣé tí wọ́n tẹ̀ tí ì sin ọmọ ẹ̀ kó pe àwọn àgbààgbà wo kán wá bá sin ọmọ yẹn kán rán ọmọ òun níṣẹ́ sí wọn gbogbo àtẹni tó fojú rí òkú ọmọ yẹn kí bàbá tó mọ̀ àtẹni tó lọbẹ̀ tó ṣàdúrà tó ń jẹ́ kí bàbá yẹn gbọ́ gbogbo ẹni tó mọ̀ nípa ẹ̀ tó mọ̀ túmọ̀ ikú tó pọ̀ ọmọ yẹn gbogbo wọn pátá náà máa kà tó máa jẹ́wọ́ ara wọn so kí bàbá Mohbad kó rántí ilé kó padà sílé kó lọ bẹ̀ àwọn àgbàlagbà ilé kó kàn ràn lọ́wọ́ ìlú ẹ̀ kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn nílùú Èkìtì Ìkẹrẹ́ ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn lẹ́yìn Adó Ìkẹrẹ́ ló kàn níbi awo ṣíṣe àwọn náà jẹ́ number 1 wọn ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn bàbá Mohbad gan ìdílé eré ni ṣùgbọ́n dé ìdílé kìrìsìtẹ́nì nídìílé ẹ̀ ṣùgbọ́n ní ìyẹn ò ní kó máa kó padà wálé kó bẹ̀ àwọn àgbàlagbà níṣẹ́ kàn ràn lọ́wọ́ kó rí justice gbà kẹrù ọmọ ẹ̀ má dẹrù èèyàn lásán ó ṣe wàhálà lórí ọmọ ó jìyà lórí ọmọ òun lóòótọ́ lọmọ òun ti kú báyìí ṣùgbọ́n léèrè ṣì wà lórí ọmọ tó lè jẹ láyé iṣẹ́ ọmọ yẹn ṣiṣẹ́ sílẹ̀ ó ṣiṣẹ́ tó pọ̀ gidi tó bá play orin Mohbad mi máa ṣe pé ṣé Mohbad náà ló tún kọ ilé yìí ṣé náà ló tún kọ ilé àti ìgbọ́ ilé yìí gbogbo ẹ̀dá náà fi ń pa owó. mọ́mì ṣó ti wá létí ni ṣé àlè òkú yẹn mọ́ ni ẹ má bínú pé mo dáhùn mọ́ lẹ́nu mọ́mì ṣó ti létí ni. tí òkú ọmọ tí ò tí wọlé báyìí ṣé bọ́mọ ṣì wà ní mọ́ṣúárì. ṣé àlè ṣe nǹkan ni. wọ́n lè ṣe náà. mọ́mì ṣó òkè mọ́mì ṣé kán gbé òkú yẹn wá sí Èkìtì ni àbí báwo torí justice là wá wá o. bàbá lè gbókù ọmọ ẹ̀ kó wá sí òkú ọmọ ẹ̀ sẹ́kìtì kan ro káwọn àgbàlagbà ro kan sí. ní lọ́wọ́lọ́wọ́ ta wà yìí. yes ní lọ́wọ́lọ́wọ́ ta wà yìí. yes. so nǹkan sì lè ṣe tá a bá lo tìbílẹ̀ a sì lè rí ṣe. ó ṣeé kò tí wọlẹ̀. mọ́mí crunch queen ẹ dúró ẹ jẹ́ ká tún béèrè bí eléyìí tí wọ́n bá gbé òkú yẹn wálé ṣé kò sí nǹkan tí wọ́n tún lè ṣe sí ni láì gbé wálé kókú yẹn ti wà lọ́wọ́ ìjọba báyìí kọ́ má lọ sí pé bóyá bàbá tún yọ̀ nǹkan bẹ́ẹ̀ ṣé nǹkan tí mo sọ yìí rí. tí wọ́n bá gbé òkú yẹn wálé bàbá fúnra rẹ̀ kó padà wá sílé kó wá bá àwọn àgbààgbà nílé kó wá bẹ àwọn àgbààgbà awo kán tẹ̀lé lọ ẹ̀kú kán lọ bá sin òkú ọmọ ẹ̀ kán rán ọmọ òun ṣẹ́ kó bá kò tí lè sùn báyìí. ok mọ́mọ́ ẹ̀yẹ́ kí n tún wá sọ bí eléyìí ẹ mọ̀ wípé ẹ̀yin náà sọ wípé ìdílé onígbàgbọ́ ni bàbá ti jáde ṣó ti yé yín ẹ dẹ̀ mọ̀ wípé bó ṣe tún jẹ́ onígbàgbọ́ yẹn ó ṣeé ṣe kó wò wípé ìlànà tòun ò gba ilé kó má fẹ́ ṣe tàbá wá rí ẹni tí ó dìde wípé
okay o mo fẹ́ ṣe ní orúkọ wọn ṣó ṣe ṣe. Daddy, ìyá mi notwithstanding àbá kò jẹ́ Kristẹni jù yẹn lọ. Bẹ́ẹ̀. Tó bá jẹ́ àwọn ọ̀dà àgbàlagbà wo wọ́n á wò ṣe fún torí Mohbad wúlò fún gbogbo wa. Ikú tí Mohbad kú yìí kò sẹ́ni tí ò dùn, ó wúlò fún everybody. Ṣé ẹ rí ó pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ nípa Mohbad ṣùgbọ́n dé mi tí ráyè wá sórí láìfù rí bí eléyìí súnmọ́ fóònù ló wà lọ́wọ́ mi. Nígbà tí mo tún ní big phone mi mọ́ bọ́ ṣe ń ṣe láìfù, gbogbo àwọn ọmọ mi ti travel wọ́n ṣe wá kọ́ mi bọ́ ṣe ń ṣe láìfù ni tí mo ṣe wá ń ṣe láìfù yẹn tọ̀rọ̀ Mohbad yẹn ṣe máa ń ká mi lára tó ti máa ká mi lára kò sẹ́ni tí ọ̀rọ̀ mọ̀ ò ká lára. Òun fúnra tó jẹ́ Kristẹni ó lè má bàa fọwọ́ kan nǹkan tó bá fọwọ́ kan kó ní kán bá òun ṣe, ó ní kán bá òun ṣe wọ́n á bá ṣe á dẹ̀ ní bó ṣe yẹ kó ṣe rí á dẹ̀ jẹ́ bó ṣe ń jẹ́ torí wọ́n ti ṣe fáwọn ṣáájú. Àwọn tó nílé ayé wá dúró wọ́n wá jà fún ọmọ yẹn. Bó jẹ́ Ṣàngó náà máa rán sí wọn wọ́n á rán á máa pa wọ́n lẹ́ẹ̀kan ká má gbókò máa gbé sí wọn láyà. Ṣùgbọ́n ní àfẹ́kọ́ kú afẹ́kọ́ kà kán ṣẹ̀sín kán ya wèrè kó tó di pé máa kú kán jìyà. Máa ṣe sùúrù náà ẹjọ́ máa máa continue. Peace. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣe ó gan-an. wálé kò sí ẹni tó lè sọ pé òun fẹ́ lọ ṣe é fún. Bọ̀ tó bá wálé tó bá wá bá àwọn àgbàlagbà yẹn tó bá wọn sọ̀rọ̀ wọ́n á wo ṣe fún náà. Wọ́n mọ̀ pé Kristẹni ni wọ́n. Wọ́n mọ̀ kò sí ẹni tó ń ṣe gbogbo àwọn nǹkan yìí ní ọ̀dọ̀ wọn ní ìdílé wọn. Pásítọ̀ wòlíì. Èmi ò tiẹ̀ believe pé bàbá lè ṣe kinní tẹ̀sán rẹ̀. Bàbá ti ní onígbàgbọ́ lòun pé òun ò lè ṣe é. So bàbá ò ní ṣe yẹn. Ẹ jọ́ sa ẹni sùúrù mọ́ mi mà ẹni sùúrù mà. Pizu mo rí comment section pé kẹ́ máa bọ̀ lókè. Ẹ ti dókè kí ló ṣẹlẹ̀? No, nothing ṣẹlẹ̀, kò sí nǹkan tó ṣẹlẹ̀ Àdùkẹ́. Perkins mo rí lókè ìgbà tó dẹ̀ wá sókè mo dẹ̀ jábọ́ sílẹ̀ pé kó máa lọ sílẹ̀ ibi òun ṣe platform tó máa ti dúró máa sọ̀rọ̀. So you get. Keep Perkins, please just wait. So Let's finish Sẹ̀lẹ̀ dẹ̀ wá with, text ni mo dẹ̀ text Sẹ̀lẹ̀. So Sẹ̀lẹ̀ dẹ̀ sọ pé òun ti gbàgbé gbogbo nonsense tó ń sọ nípa wá gbà ẹ̀. So ó dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀. So ẹni sùúrù náà cause Perkins sọ comment section pé òun fẹ́ kẹ́ wá sókè. Mo fẹ́ kó òun ní question lọ fún yín. Sister Àdùkẹ́ kì í ṣọ̀rọ̀ wọn ló wà nílẹ̀ má yẹ ká dá mọ́ mi dúró. Àyànfẹ́ ìjọ ẹgbẹ́ bàbá tó sọ pé òun ò lè ẹ wò ẹ́díkà after bàbá tó sọ pé òun onígbàgbọ́ lòun pé òun ò lè lọ rú ọmọ ìyẹn wà ní kí n máa fà. Pizu Pizu ti wà lókè ó yá ẹ má máa bára yín pò comment section ẹ kóníkálukú sọ ti náà jáde. Àdùkẹ́ point of correction. A máa wá bá bàbá létà bàbá Àdùkẹ́ point of correction. Wọn kò sẹ́ni bọ́ tó ń bára wọn pò èmi ò lè bá Perkins pò ó kéré sí ìgbọ̀ ṣe ìgbọ̀. Èmi rí ngbà tí Perkins ń sọ comment section pé kẹ́ ẹ wá sókè lèmi fi wá ń fi pé sẹ́yìn fọ́ ni àbáyà yín jà bó ti ní kankan tẹ ṣe pamọ́ sọ́wọ́ Perkins ẹ̀ fi fẹ́ wá sókè. Èmi ọmọ orí ẹ jẹ́ kí Perkins sọ̀rọ̀ náà. mo ti táàgì ọ̀rẹ́ dìtẹ́lẹ̀ mo ti sọ pé àánú wọn follow you talk ni. Mo fẹ́ kẹ́ mi ò tẹ́jọ́ ká and nothing go fit make me follow you talk. So Màámi ẹ ṣáà ní sùn ẹ máa wò ó ti yín mà Màámi ẹjọ́ ẹ má bínú mà ẹ ṣáà máa wò ó ti yín ẹ má ì tí ì dá sí i. Pizu mo fẹ́ Ọlọ́run bẹ̀yìn mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu ẹjọ́ ẹ mute ẹ jẹ́ kí Perkins express feelings ẹ̀ tó bá ti sọ̀rọ̀ tán ẹ̀yin náà ṣe máa wá fún lésì ẹjọ́ ẹ jẹ́ kó ẹ fún gẹ́ èsì tí mo fẹ́ fún un tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ kó gẹ́ra tẹ́ ẹ bá ní fún lésì náà ẹ tẹ gbọ́ nǹkan tó sì fẹ́ bá yín sọ náà tó bá jọ́rọ̀ tó máa gbèsè ni ẹ fèsì tí ó bá dẹ̀ jọ́rọ̀ ẹ láìpẹ́ lè gbèsè Àdùkẹ́ point of correction no be me wan follow talk yín ṣe make dem bring am up Àdùkẹ́ wọ́n sọ sàlẹ̀ jẹ́ kí mọ́mì ṣe màmá ẹ wo ẹ pẹ́ láyé ẹ pẹ́ fún wa ẹ yóò sùúrù náà ẹ lè rí nǹkan kan sọ ó di tàbá tó jọ ẹjọ́ eléyìí allow mama to mama meet Perkins for help. So no tell me say make mama allow kini. Okay, Perkins ti lọ bá ìyẹn tún kọ́. Perkins ti lọ bá ìyẹn tún kọ́. Bàbá ti sọ ṣé àwọn family bàbá wọn ò sí lórí TikTok ni àbí àwọn legal team bàbá wọn ò sí lórí TikTok. Kí àwọn bàbá ṣé wọ́n fẹ́ sọ fún mi pé àwọn ò tí gbọ́ etí wọn di wọn tí gbọ́ láti gbà tó ti pa ìwúlò. No, wọ́n lè má ríran wọ́n lè má ríran. Báwo lè yí máa jọ Perkins? Táìmù yìí ni legal team wọ́n máa ń sùn. Àyànfẹ́ fídíò màmá yìí tí mo post lánàá ìṣe làwọn legal team wọ́n screenshot ẹ wá post ẹ sórí page wọ́n wá fi reply sí mo ní screenshot ẹ mo lè ká fún yín ẹ má ti mọ̀ pé ó ti lọ́dọ̀ bàbá
títà àdìkẹ́ sọ kí ló sọ. as long as wípé bàbá fi lè lájú ẹ̀ sílẹ̀ báyìí wọ́n tẹ ọmọ yẹn sílẹ̀ wọ́n dẹ̀ tún sọ fún bàbá yìí pé ó yá gbé ọ ṣebí ìyàwó màmá ìyàwó ọmọ yìí ìyàwó Mohbad sọ fún bàbá níjọ́ tó kú gangan tí bàbá lọ síbẹ̀ ó ní bàbá ẹ gbé ọmọ yìí ẹ lọ ro bàbá dẹ̀ ní rárá o bàbá ló yọ ó ní bàbá yọ bàbá dẹ̀ ní rárá ṣe mistake gbé ọmọ yẹn lọ́jọ́ yẹn bàbá ò ní bọ́ nínú kéèsì yìí. bàbá wa ní rárá o onígbàgbọ́ làwọn kọjá káwọn lọ sí. ní bàbá ṣe mistake gbé ọmọ yẹn ní ọjọ́ yẹn tó gbé wá sẹ́kìtì bàbá ò ní bọ́ nínú kéèsì. ṣé mo pé àwọn kan sọ pé ọmọ òkú tán pé bàbá ló lọ sí ọmọ lóye. báwo kí ló dé tí bàbá òfin ní bọ́ǹbì bẹ̀ tó bá gbé wá ṣé pé ètò. ṣé mo pé àwọn kan sọ pé ọmọ yẹn ò tí ì kú tí bàbá ti lọ sí ṣé mo pé ìyá Mohbad náà sọ ká ní pé wá gbé wá sí Èkìtì ni wọ́n ní ọmọ ò tí ì kú ńgbà tí bàbá gbé wá sẹ́kìtì pé bàbá ọdẹ wá pọ̀ ọmọ lẹ́kìtì ṣé ọkọ bàbá ò ní bọ́ nínú ẹ̀ ni. wọ́n tiẹ̀ lè pọn ọlọ́pàá fún bàbá gan lójú ọ̀nà ọlọ́pàá fún bàbá. pẹ́ wọ́n báyìí. ọ̀dẹ̀ṣẹ́ tó máa fight with justice. ìyá ẹ jẹ́ kí n bá yín sọ kíní ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣé rí èṣù òòṣà kan wà tán ń pè ní èṣù ṣé rí èṣù yẹn tán bá ránṣẹ́ pẹ̀lú àdín pẹ̀lú ẹgbà tó dáa tí wọ́n ń dàbò orí èṣù tán rán sí gbogbo àwọn tó pa Mohbad pé ara wọn ò gbúdọ̀ lélẹ̀ kọ́ máa jẹrẹ kọ́ lọ́ba kọ́ bẹ̀rẹ̀ sí máa táṣìírí ara wọn kó tó pọ́jọ́ méje. ẹ sọ bẹ́ẹ̀ lánàá màámi mo fẹ́ béèrè kinní kan lọ́wọ́ yín mo fẹ́ béèrè kinní kan ẹ sọ wípé tí bàbá bá fọwọ́ kún ọmọ yẹn tó bá gbé wá sékìtì ipe kò ní bọ́m̀bẹ̀ ṣé wàá mọ̀ wípé tó bá jẹ́ bí wípé kinní tẹ̀ ń sọ yìí ó dájú ó gbójú iṣẹ́ yẹn débẹ̀ confam 100 ni tí bàbá bá sì lọ sẹ́wọ̀n náà tí kinní ẹ̀ bá ti jíṣẹ́ tán àwọn ẹni tó pa Mohbad máa kà bàbá máa free now. Yes ó possible ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá sọ kinní kan fún yín ṣé mọ̀ pé nígbà tó kọ́kọ́ lọ sí Mohbad ṣé mọ̀ pé wọ́n ti kọ́kọ́ wá èdè pé kò gbúdọ̀ jà abẹ́mọ̀ ni ṣebí inú pósí yẹn náà ju àdó sí inú sàárè yẹn wọ́n ju àdó sí wọ́n gbé kòkò síbẹ̀ wọ́n faṣọ funfun sí wọ́n ti kọ́wọ́ èdè wọ́n dé lọ́rọ̀ àwọn babaláwo wọn tó máa bu yẹ̀pẹ̀ sàárè ẹ̀ lọ wọ́n máa kọ́wọ́ èdè pé ìwọ òkú yóò gbúdọ̀ jà but àṣírí wọn tó máa tú tí àṣírí wọn ò ní bò òun ló ní kó padà wú òkú yẹn padà bọ̀ nísìnyí ni bàbá lè rí yẹn ṣe òkú ti pọ́dún kan báyìí. ẹ̀yin èèyàn ẹ fún ìṣú tí mo ní kọ́bọ̀ yẹn tó ń wá ọ̀bẹ tó gbóná pẹ̀lú obì tó sun tó ń gbóná kán fi ọ̀bẹ gbóná kán fi dó ògùn mọ́lẹ̀ kán fi obì ẹ̀sùn kán fi bẹ ògùn níṣẹ́ kán rán èṣù sí wọn níbo ni ọwọ́ kí náà pọ̀ jù. a máa kọ̀ sí bàbá a máa ránṣẹ́ sí bàbá bàbá gbọ́dọ̀ wá. mọ́mì question tèmi ti remain the same. Anybody can do that one. What if tí bàbá ò bá lè ṣe ṣé wọn ò lè ṣe on behalf of bàbá ni. Anybody can do that one ma. Anybody can do that. On behalf of bàbá àbí. òkú ọmọ àyẹ̀fẹ́ òkú ọmọ yẹn báwo la ṣe fẹ́ ṣe bàbá tó ńlá gidi tó sọ wípé àwọn ò ṣe. wọ́n ti ní on behalf of bàbá tá a bá ti lè ṣe nǹkan tó yẹ kó ṣe bí àkàndé ìṣù lọ́wọ́ ẹ̀. ẹ tún wá dúró ṣé mọ̀ pé nílùú Alẹ́kìtì yìí tí bàbá kárí pé bàbá òun sírọ̀sì ni wọ́n á pe Mohbad dé máa dúró bá dé máa sọ ikú tó pa òun. No, bàbá dúró sí Jésù ni. ṣé a máa ṣe nǹkan lẹ́yìn bàbá ọmọ ni ṣó possible. ok tó bá yẹ pé bàbá ọmọ wà ní tó bá yẹ pé bàbá ọmọ ní ọwọ́ sínú ikú ẹ̀ tó bá ń sẹ́ńtẹ̀sì ẹ̀ ṣe fẹ́ tẹ̀lé lọ ni. ìyá ẹ̀ tún jẹ́ ìyá gidi. àbí tí ìyá bá fẹ́ tẹ̀lé lọ ṣé wọ́n fẹ́ tẹ̀lé lọ ni. wọ́n á nípa ẹ̀gbọ́n ẹ̀ blessing náà. àyànfẹ́ ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀mọ́ kéèsì yìí. gbogbo ẹgbọ́n kínní bàbá sọ pé bàbá ìgbà tí lọ́ọ̀yà kan bí lọ tí kéèsì ìbá padà lọ way front or way back ó padà já bóyá kó já sí bàbá lórí ìgbà tó gbọ́dọ̀ sọ pé bàbá ló sí ọmọ ẹ̀ láàyè bàbá ní if I am the one responsible for my son I should go down anybody responsible. Exactly. Mommy, okay Perkins dúró dey play my Perkins dúró mommy tí wọ́n bá wá fẹ́ ṣe on behalf of bàbá kí ni àwọn nǹkan àti nǹkan tí wọ́n máa need. ṣé tí wọ́n bá fẹ́ ṣe. Pizuma ẹ̀ mute o. a máa níbi òbúkọ
a máa nídìí òbúkọ tó tó tán a dẹ̀ máa nídìí epo a dẹ̀ máa nídìí ẹgbà tí eégún máa fi ń nàyàn láyé àtijọ́ ẹgbà tí eégún máa ń lò a máa nídìí 4. ok a máa nídìí àdín. tí ó wọ́n bọ̀ èmi ò ní advice anybody kó ṣe lẹ́yìn family wọn. bẹ́ẹ̀ ni ẹbí àkàlọ sọ fún ìyá Mohbad. a máa ṣe tábà tẹ̀ ní ṣe a máa tẹ́kùn bàbá a máa tẹ́kùn bàbá a máa ṣe family gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. a máa ṣe a máa ṣẹ́ṣẹ́ mo ní màá ṣe Àdùkẹ́ mo mọ Jésù ju bàbá lọ ṣùgbọ́n màá ṣe ṣé bàbá mọ Jésù ju bàbá lọ fẹ́. ṣé kò tábà ju bàbá mi lè ṣe mọ́mí lè ṣe lẹ́yìn àwọn ẹbí yẹn. ẹ gbàgbé ẹbí ẹ forget ẹbí tó ẹ wò èmi gan ní the GoFundMe at this point mọ́mí máa sọ̀rọ̀ lọ. a máa nídìí àdín dúdú kú ti èṣù yẹn ṣé wá ní sí ògún yẹn a máa nídìí ọ̀bẹ tuntun òun la máa sun tó máa kún náà ju ògún a máa nídìí obì ẹ̀sùn àti epo. kí mú mi tiẹ̀ competition. a máa nídìí ìgìrìpá ọkùnrin tó tán 4. Sẹ̀lẹ̀ máa dúró Sẹ̀lẹ̀ máa dúró ẹ má wọrí Sẹ̀lẹ̀ máa dúró sí yẹn. dàwó ṣàtàdúrà ló máa lọ fún yẹn. àwọn máa ń lé èṣù yẹn pẹ̀lú àdìsọ́ ti dà sí yẹn wọ́n máa pa èṣù yẹn wọ́n á máa nà á. Sẹ̀lẹ̀ mọ̀ yẹn ṣe. ta máa Sẹ̀lẹ̀ jẹ́ àkàtà bíìsì ló máa ṣe yẹn. máa ẹjọ́ tó Ọlọ́run ẹ̀yin náà ẹ máa bá a fi pèsè yín sí tó bá lọ pè yín lẹ́yìn nǹkan tó kẹ́ máa ṣe. ọ̀rọ̀ eré kọ́ lélẹ̀ yóò madam ọ̀rọ̀ eré màmá kọ́. wọn gbọ́dọ̀ pè yín lẹ́yìn o wọn gbọ́dọ̀ pè yín lẹ́yìn o wọn gbọ́dọ̀ wá bẹ̀ yín lẹ́yìn o. níbo ṣe rí èṣù yẹn wá nà á. màmá tí ń lọ everywhere màmá ṣì wà lọ́dọ̀ ní 7 days. mọ́mí ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ ká bá yín sọ̀rọ̀ lẹ́yìn. màmá ẹ má wọrí ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ̀rọ̀. ẹ jẹ́ ká bá yín sọ̀rọ̀ lẹ́yìn. ẹ má wọrí. kò sí wàhálà kò sí wàhálà. national mute kì í ṣe tọ́nu ẹ̀ kì í ṣe tọ́nu national ẹ mute national ẹjọ́ torí Ọlọ́run kì í ṣe tọ́nu ẹ̀ kó má ti wá sọ fún wa pé òun lálàá ní jẹ́ta. they say make we go buy ram we go buy kolanut we go buy cane good confam cane wey no dey tear wey no dey break. mọ́mí tá bá fẹ́ wá ṣe tẹ́niyàn ní já kọjá Èkó kọ́ kẹ́niyàn má já kúrò nú Èkó kókó wà nú Èkó because àánú mi náà ṣèyàn. Sẹ̀lẹ̀ mo fẹ́ béèrè kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ṣe bí olùṣọ́ ni ẹ ó support ká ṣe àbí ká má ṣe. ẹni kọjá kúrò lẹ́kọ̀ọ́. ẹ ṣe èwo ni kò ṣe àbí ká ṣe. àwọn tó fẹ́ náà ìṣúná ó Sẹ̀lẹ̀. ẹ ṣe eléyìí ò ń ṣọ̀rọ̀ Sẹ̀lẹ̀. mọ́mí mọ́mí ní gbogbo nǹkan tẹ́ fẹ́ kàlẹ̀ pé a fẹ́ lò yìí ẹ wò ní pé current situation tí Nàìjíríà wà bí èlò la máa nílò bí èlò la máa nílò. nísìnyí báyìí tẹ́yàn bá máa ra òbúkọ tó tó tẹ́yàn bá máa rà èèyàn á ṣèdí bóyá bíi 40 or 50,000. kò wọ́n bẹ́ẹ̀ ni èèyàn ní bíi 40 or 50,000. àwọn nǹkan tó kàn fi aṣọ fún Yọ̀mí náà. báwa sọ pé gbogbo àti ògún àti èṣù yẹn kára kẹ́gì 5 litres epo ẹyọkan bóyá 6,800. èmi gan lè gbé epo lẹ̀ ẹ má wọrí ẹ má sọ̀rọ̀ yín lọ. obì olójú mẹ́ta tó máa sùn yẹn. mi àgọ́bá yìí pàǹtẹ́rẹ́. obì olójú mẹ́ta yẹn 1,000 ẹyọkan olójú mẹ́rin 2,000. ok mọ́mí tá bá ní 100k ṣé 100k lè ṣe gbogbo nǹkan tẹ́ kálẹ̀ yìí. kan tí ó pọ̀ ní gbogbo kìíní ẹ̀ wọ́n tún gba change. no ẹ jẹ́ ká fi sórí 100k ó yá ẹ sáré contribute ẹ wo èmi tí lọ ẹ má gùn a dẹ̀ máa ṣe ní public àbí tí public máa rí tó máa ṣe àbí. public ni ká máa ṣe live everybody tí public máa rí máa yé yín máa ṣe. very wicked lady ẹ mọ̀ kọ́ tí mo ṣe fẹ́ kúrò wọ́n ti ní ibi owó ni mo máa ń dúró sí òun rẹ kí n fẹ́ sọ̀kalẹ̀. no ibi owó gidi lélẹ́yìí owó oríire lélẹ́yìí. ṣẹ́rí àdúrà ìyá mi bàbá mi àmọ́ orúkọ ìyá ẹ̀ Àṣànà àmọ́ orúkọ ìyá ẹ̀ ẹ bá mi gẹ́ẹ̀tì bàbá fẹ́sà orúkọ ìyá ẹ̀. orúkọ wọn wà online ẹ má fọ. ìyá bàbá fẹ́sà tẹ́mọ̀ bàbá fẹ́sà dàrósà ló jẹ́ bẹ́ẹ̀. ok. àmọ́ orúkọ ìyá ẹ̀ gan àmọ́ délé. àwọn mẹ́ta yẹn ti tó. ok. àwọn mẹ́ta yẹn. despite the fact pé ẹ sọ wípé a máa gba change inú 100k yẹn wá ọ̀nà kẹ́ pẹ́
yes ma. kí yẹn la máa fún wọn kó lè fast kó lè fast 100k yẹn la máa fún wọn. láì tẹ wá ní nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe rí ẹgbà eégún yẹn ọkùnrin ló máa lọ bá wa nínú igbó so ẹni tó máa lọ bá wa nínú igbó máa fẹ́ fún lówó. àti nominate sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ ló máa lọ wọn àti Pizumọ. máa fẹ́ fún ọkùnrin yẹn ní owó tó bá mi jẹ́ ẹgbà yẹn wá nígbó at least bá sì fún wọn ní bí 1000 àbí 2000 wọn lọ bá mi jẹ́ ẹgbà wá. òwọ́n. gbogbo nǹkan yẹn ò wọ́n sẹ́ẹ̀ oògùn ìkà ò kí ń wọ́n. wo ẹ ní sórí burúkú kéèyàn ṣe kàkó wọ́n kò sọ̀rọ̀ mílíọ̀n. Perkins ló máa lọ já ìgbà yẹn o kí ló dé ẹgbẹ́ Perkins padà wá sókè ó máa lọ jẹ́ ìgbà. àwọn mẹ́ta ni Sẹ̀lẹ̀ Pizumọ àti Perkins. Jákì gan máa tẹ̀lé wọn lọ torí ọ̀rọ̀ yìí ká Jákì lára láàárọ̀ Jákì gbúdọ̀ tẹ̀lé wọn lọ. èmi mọ̀ ọkọ tí màmá yín sọ rẹ dínà nọ́mà. no normal thing ni like seriously tó bá jẹ́ ìbílẹ̀. tó bá tún wá lé tó tún wá kọ̀ màá tún mórí lọ sí igbó bàbá rẹ̀ kẹta ọmọ Sábà Èkìtì ni mí. mọ́mọ́ ẹ má sọ jáde Wùmí wà níbí ẹ má sọ Wùmí náà gbóògùn ó gbọ́wọ́. níbo kó try ẹ̀ tó bá try ẹ̀ pẹ̀lú mi ajẹ́ bá bá mi sá wọn kó bá mi gún wọn kó gún wọn mọ́mí wọ́n láti lóòbù kọ gan wọ́n láti lóòbù mọ́mí wọ́n ní kẹ́ má stress ara yín wọ́n láti lóòbù kọ. mọ́mí mo ní ìbéèrè kan mà. kò sí wàhálà. Adúkẹ́. Please, I want to ask mommy a question. Hold on, I want to ask Adúkẹ́ something first. Adúkẹ́. Wetin the Mosi dey talk? Na the people wey dey suspect abi? I go explain to you now. Na confirm ogun. You know say na wetin I dey find be this. You know me. No time. Please let me talk. I'm inside a vehicle. I don't want to shout. Mama, ẹ pẹ́ fún wọn o. àṣẹ ìyá mi. èèyàn kankan ò gbọ́dọ̀ pè yín lẹ́yìn èsìn o. ẹ má dá wọn lóhùn. láéláé. àmọ́ ẹ fi pè sí bá táwọn bá pè ẹ kọ́kọ́ ṣe pè fún gbogbo wọn. táwọn èèyàn bá mílíọ̀nù làwọn máa gbà. táwọn èèyàn bá pè mí ṣé ń gbọ́ táwọn èèyàn bá máa pè mí pé àwọn fẹ́ bribe mi ká má ṣe nǹkan tá a fẹ́ ṣe yìí àwọn tó nílé ayé padà lẹ́yìn mi. Ifá aládé máa padà lẹ́yìn mi. Èmi gan fúnra mi mo dúró báyìí láti fi tá a ti máa ní justice for Mohbad. Bẹ́ẹ̀ni. Mo dúró ni mo fẹ́ mọ ikú tó pa ọmọ yẹn a fẹ́ mọ ẹni tó kọ fún kẹ́ni tó pákó ṣẹ̀ sí. mọ́mì kí n tó go further Pizumọ ẹ̀jọ̀ má bínú ṣẹ́ni tó bá ti wá bá wa ń ṣe kí gbogbo kíní wọ̀nyẹn mọ́mì ẹ̀jọ̀ mọ́mì àníkì ẹ má bínú mọ́mì ẹ̀jọ̀ ok ma ẹ lọ ma. ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ pẹ́ sọ pé a nídìí òbúkọ èèyàn kan wà tó jẹ́ pé òbúkọ ó dẹ̀ pẹ́ láà nídìí òbúkọ òbúkọ dí òórùn púpọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. ó dẹ̀ ń gbé wa lọ báyẹn sí madam Anike ẹ má ta àfẹ́ gbogbo yẹn o. màmá ẹ sọ wípé 100,000 a tún máa gba changing yẹn ṣe ó ń bọ́ sí brain mi ṣe kò ń ṣàwọn ní 50 million 30 million wá pẹ́. àwọn oṣù oníjàkújẹ. mọ́mì. ìyá ẹ wo àwa gba ifá yẹn lóṣù tá àtòdodo ni àwọn oúnjẹ oníjẹkújẹ àwọn oúnjẹ oníjìbìtì ṣe rí èṣù báyìí ṣe rí èṣù èṣù lẹ́wọ̀n yẹn ẹjẹ ìwọlé agbára kẹrí àwọn oúnjẹ oníjẹkújẹ ẹ wọlé agbára àwọn gba ifá wa pẹ̀lú òtítọ́ ni. ẹ má stress ṣe a ti rí i pé confam àwa tẹ̀ ti mọ̀ pé confam nígbà tẹ́tí sí ìlú alámàgbà tẹ́lẹ̀ lọ wípé tẹ́tí sọ́pà máa gba tẹ́tí sọ́pà máa gba tí bí lórí panel yìí gan a lè sanwó yẹn àwa táwa lórí panel yìí. màmá ẹ má count number alẹ́ ká sáré bẹ́ owó sí. ẹ ká sáré bẹ́ owó sí yín. ok ẹ jẹ́ màá múlẹ̀. abẹ má gba pépà ni. abẹ ní zel. màmá ṣe é nìkan tí mo máa sọ fún yín ẹ mẹ́sẹ̀gì àyànfẹ́ ẹ má wọ ẹ. Pizumọ ayé ò ní bàjẹ́ o kọ́ máa mẹ́sẹ̀gì mi o. no dúró náà àyànfẹ́ dúró. no rárá wọ́n ti ní ibi owó ni mo máa ń wọ̀ lórí burúkú ni kan fí ó máa wà lójú window máa screen record bẹ́ẹ̀ yẹn. mo ní da fún kan fi sẹ́ẹ̀ mo ti ṣorí yẹn sílẹ̀ sẹ́ẹ̀ mo kàn ń wait fún right time láti release ẹ ní. ṣé bẹ́ẹ̀ ni wọ́n á lẹ̀ ká tẹ̀ sí gbogbo mo ti ṣorí kan fi sílẹ̀ gbàgbé ẹ̀ ayé kan fi ò ní da
mọ́mí ẹ jọ àwọn anti justice kan náà wà tá a fẹ́ kọ́ ya wèrè. gbogbo wọn lẹ́gbàá gbogbo àwọn tó ti gbowó kọ́ máa gbọ́ wọn lẹ́gbàá láti mo fẹ́ béèrè question kan lọ ń ṣe bí Adó lẹ sọ pé wà bàbá. kí lẹ sọ. ẹni Adó lẹ wà bí. bẹ́ẹ̀ ni Adó ni mo wà. ṣé ọ̀dọ̀ yín jìnnà sí satellite campus. Ọlọ́gẹ̀dẹ̀ ni mo wà. Opposite Ọlọ́gẹ̀dẹ̀ police station. ẹ má wọrí sẹ ọjọ́ tẹ bá máa ṣe ìgbọ́n máa wà ń bẹ̀ láìfù sẹ. ìzúmọ̀ máa wá fún yín mọ́mì. àwọn náà wà lè rí TikTok kò lè jẹ́ kó show mọ́mì TikTok kò lè jẹ́ kó show ẹ pé kí Sẹ̀lẹ̀ fi sí ibi great fighter of justice for Mohbad yìí. Sẹ̀lẹ̀ ìjọba wa kọ́ Sẹ̀lẹ̀ ìjọba wa kọ́. ẹni sùúrù calm down Sẹ̀lẹ̀ àmú ní Sẹ̀lẹ̀ Pizumọ tẹ ní free account kan. no èmi kọ́ o. Gbowó sẹ kọ gbà sí àkáǹtì ìyá dàrẹ́tì. No, àyànfẹ́. Mo ní mi ìgbowó sẹ mi I no dey collect any money I no dey collect anything. Ẹ má wọrí màá contact yín. I no dey collect any money. Ẹ máa get here. Ìgbà tó jẹ́ pé mo mọ àwọn bàbá tó wà bí gan sin tá à ń sọ yìí. Àwọn bàbá tí Sẹ̀lẹ̀. Ẹ jẹ́ ká ṣí GoFundMe fẹ́ṣù kan dáwọ́ sí ṣé ká ṣáná sí gan ni. Torí àwọn táwa mú àwọn ọ̀gá tiwa kan wà bí ẹ̀ normal wọ́n wà bí tó jẹ́ pé owó yẹn gan máa tẹ fún màmá nìkan anybody gan. Ẹ̀kan ṣoṣo ni wọ́n á tẹ̀ èmi lè tẹ̀ ẹ́. Mọ́mì ó wá kún nǹkan ẹyọ kan tèmi fẹ́ bi yín léèrè ẹjọ́ torí Ọlọ́run ṣé mo wí pé à ń ṣe kí ní. Laroya sọ bí i camera public lélẹ́yìí o public láti fẹ́ ṣe nǹkan sẹ́ nothing like camera. despite the fact tí màmá sọ pé wọ́n á ké lówó òbí yẹn ajésẹ̀ máa tẹ́wọ́ òbí yẹn sẹ́. ẹ ṣe máa ń ṣàdúrà fún yín lórí Ifá. Ẹni tó bá fẹ́ support bó jẹ́ 1,000 gan la dá ó máa pé wọ́n ti ní àlè lójú 100,000 lọ ṣó ti yẹ yín. Mọ́mí à ní di change 100,000 la fẹ́ fi ilẹ̀ ṣó ti yẹ yín. màmá accountability wá ká ẹ pẹ́ láyé jàre màmá. Bọ̀ mọ́mí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀. tí tá a bá nílò ìṣúná tán àtúnwá kó àfọ̀ṣẹ́ síta àtúnwá tàṣẹ ní gbogbo wọn pátá. Nǹkan tí mo wá fẹ́ sọ ni wípé ṣé mo pa afẹ́ṣe kínní behind àwọn family wọn ni a fẹ́ kí àwọn family wọn mọ̀ ṣó ti yẹ yín wá ò tí sọ wípé bí ẹnì kọ̀ọ̀kan ló pa Mohbad according to us here a sọ wípé ẹnì kọ̀ọ̀kan ló pa Mohbad bọ́ ẹni tó pa Mohbad a fẹ́ kó ṣe ṣẹ́dẹ̀ mọ̀ wípé oògùn kì í ṣi nímú èpè ò kì í ṣi nímú àbí báwo lọ́ ṣe máa ń sọ kínní gbogbo àwa tá bá dẹ̀ lọ́wọ́ sínú kínní tá à ń ṣe yìí gbogbo àwa tá bá lọ́wọ́ sí ẹjọ́ torí Ọlọ́run gbogbo àwọn tá a bá lọ́wọ́ sí kinní ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa sọ fún wọn wípé a ṣe ní ti bí o ṣó ti yẹ yín a ṣe ní ti bí tẹ bá ṣe ń ṣe náà ní kẹ̀kẹ́ máa sọ fún wọn pé a ṣe ní ti bí o a ṣe sábúrò àpòrí ẹ̀ sí nǹkan tí ò dá o. àyànfẹ́ Ọlọ́run lèmi màámi èmi very wicked lady mo fẹ́ ṣe ní ti bí ni ẹni tó pa Mohbad kó kúkú ibi ni kí ni very wicked wáìkà.